ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan torí mi ò ní secret lórí ẹbí kí n tó wá sọ̀rọ̀ Lizzy Anjorin. Tí mistake téèyàn máa ń ṣe náà nù a máa sọ yẹn lórí TikTok. Mo máa jáde lálẹ́ lórí TikTok nípa ẹbí. Ǹjẹ́ ó yá kéèyàn súnmọ́ ẹbí àbí kó má súnmọ́ ẹbí? A máa sọ yẹn lórí TikTok. Mo rí awuyewuye tó ń lọ sórí yín ó dàrú ṣe ẹ̀yà wèrè. To start with, gbogbo ẹni tó ní kí n wà lójú kan ní lọ síwájú ẹ máa wà lójú kan. Mo rò bí I've been saying this for years. I don't belong to anybody. Ẹ lè máa wò pé torí pé Punch ń sọ̀rọ̀ eléyìí ń sọ̀rọ̀ àwọn ń kọ́ ni. They don't belong to anywhere. Esabod doesn't belong to anybody. Esabod serves everybody, but I don't belong. Nobody owns me. Torí pé àjọ ń sọ̀rọ̀ a sì nínú ẹgbẹ́ náà. I run a blog. I speak. I talk on anything that is going on social media. Ta ló ń bá yín ṣe I love somebody o? Kí ẹni yẹn ṣe ń tí ò dáa. No, tó bá ṣe ń tí ò dáa máa wá fún un. Tó bá dẹ̀ ṣe ń tó bá dáa. Mi ò mọ̀ tó kì í ṣẹjọ́ yín sẹ̀. Òyìnbó tó ṣe fóònù ló jẹ́ kó rí yín dàrú. Orí yín ó ti dàrú. I'm a global news carrier. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí torí pé ẹ gbé fóònù dání ni lẹ ṣe ń sọ̀rọ̀. Mo rò bí Arejan ó ti make it clear. Ẹ wá lọ ń gbé fídíò ìjà tèmi àti Arejan jà ní 3 years ago. Ìjà tèmi àti Arejan jà ní 3 years ago. Who does that help? Ibo lẹ́yìn wà nígbà tèmi àti Arejan jà ní 3 years ago. Ṣé 3 years or 4 years now? Nígbà tí ó ṣe ọ̀rọ̀ pedophile bàbá Ìjẹ̀ṣà kò sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Tí àwọn tampa ń kóra wọn jọ ń gbà yẹn àwọn suspend Ìyábọ̀ Òjó nítorí pé kí ni wọn support bàbá Ìjẹ̀ṣà. Wọ́n insist pé bàbá Ìjẹ̀ṣà bá yàn sùn fọ̀rẹ́. Àwọn ẹ̀dẹ̀ princess kí ni wọ́n sọ nínú meeting wọn tán ṣe tí gbogbo wa rí ń gbà yẹn. That was 4 years ago. Wọ́n aláwọn suspend wọn lé wọn kó nu Nollywood for the meantime. Bí mo ṣe fò jáde nìyí. Kì í ṣe pé mo ṣe show yẹn in favour of Ìyábọ̀. Because Tapan move wọn nígbà yẹn ni pé wọn ò bá dúró de court order pé ṣé bàbá Ìjẹ̀ṣà rape àbí ò rape. Mo ní gbogbo yín wá jókòó ẹ ṣe kùn bẹ́kẹ́bẹ́kẹ́ rí yégedeyégede. Wọ́n léèyàn bá ọmọ ìkókó sùn ọmọ child as in a child a teenager. Ẹ wá lè suspend àwọn to voice out. That was when Arejan came out for me. So yìí mo dẹ̀ fún jẹ́ dáadáa ó sá padà. That was the video you are circulating. I don't need to explain myself. It might be current. I don't fucking care about any one of you. Tó lórí burúkú ni. I don't fucking care about any one of you. Illiterate ló pọ̀ jù nínú yín. Illiterate tí ò gba primary 6 kọjá ó ló pọ̀ jù nínú yín. I think that was why Arejan made a post. Ó ní gbogbo ẹ̀yin tẹ́ lọ ń gbé old video ìjà òun àti Esabod jáde. Ó ní kẹ́ stop ẹ̀ pé ẹ̀ lè tí ń gbọ̀ngbọ̀ngbọ̀n against Esabod. The video was 4 years ago. That's number 1. Then number 2. Mama, where do you belong? Ẹ̀yin akúṣẹ̀, you are asking me. Mo sọ fún yín pé tí Ìyábọ̀ bá ṣe ń tí ò dá lẹ́nu, I will talk about her. That is what they call a blogger. Tí Ìyábọ̀ bá ṣe ń tó dá lẹ́nu, I will appraise her. I don't belong to anybody. I'm a true sayer. I'm a freedom fighter. Ebi o ṣe yan ọmọ lórí burúkú tẹ́ ń kóra yín jọ yẹn mọ́ ṣàǹfààní ní tẹ́ lè ṣoríire. I don't do team pink ni o, team blue ni o. Màmá ẹ dúró sójú kan ní agbára. Àìtí ìgẹta, àìtí ìjẹyọ. Ogun ọ̀run á jẹ́ kẹ́ wà stagnant. Ẹ máa dúró sí ojú kan ní lọ wájú ẹ̀ nílò ẹ̀. Mo sọ̀rọ̀ nípa Lizzy.
I talk on everything I say. Tí n bá wá sọ pé mo fẹ́ bá Lizzy gan ṣọ̀rẹ́ lẹ́nìí, kí ni Dáúdà yín fẹ́ dà? Kí ni Dáúdà yín fẹ́ dà? Ṣé kò lẹ́ni tẹ́yìn support ni? Abọ́sí pé I will never be part of Lizzy Anjorin. I will never. I treat a case as I see it. Honorable Atupa. So, I don't Facebook. Atupa tí ó worry. Fine bit. Fine. Tọ́mọ yẹn bá ti ń comment báyìí. Òyìnbó àwa sápá mi lórí. Fine, beautiful. Say baby. Baby. Yeah. If everybody like you can be like Esabod on this social media, you become a celebrity. That's why they celebrate you. But tí ìjà bá ti dé, tí Mohbad ni o, tí rí bí mo ṣe sọ ọ̀rọ̀ Mohbad ṣá. Mo gbé fún A, mo gbé fún B. I don't belong to anything. Mi ṣe gbé ìyáláyà yín, ebi mo jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ni. As a veteran speaker, as a veteran blogger. Ní èmi tí mo lè máa mú àwọn follower mi tọkàntọkàn tó ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ tó máa ṣe tí ò dá tí mò ń bá wọn wí. Tó máa wá àti ilẹ̀ mọ́tẹ̀lé ìyá, that's me. Because mélòó la fẹ́ ṣàlàyé fẹ́yàn máa kú ṣe elébi. Nǹkan mélòó la fẹ́ ṣàlàyé fún yín. Mo ní I don't belong to any one of you. I'm working as like a journalist. Newspaper sọ pé senator yìí gale tó bá tún yá wọ́n ní wọ́n ti clarify senator yìí good man ni. I'm Libra. Ẹ bá kọ mi àgùntàn tó bá kẹ́yẹlé pọ̀ màdìyẹ à ń ṣẹ́gbẹ́ ara wọn. Torí ẹ̀yin dán ló ní jẹkújẹ olè. Ẹnìkan tí ìbá sọ pé ó fẹ́ fi ìwà jọ mí díẹ̀ nínú sọ̀rọ̀sọ̀rọ̀. Ó ní ìyálájé kọ́ turu. Torí pé experience broadcaster ní láti Nàìjíríà. Kò ń wojú èèyàn. Mi ní tí torí pé o close mọ́ mi mo fẹ́ràn ẹ tó bá ṣe tí ò dá máa bẹ́ẹ̀ wí. Mo rò bóyé yín. Ta ló ń bá yín ṣe team kinní kan? Ṣé ọjọ́ ìyàbọ̀ lẹ́bi lọ́ǹgì ni? Ṣé ẹ fẹ́ padà sọ́dọ̀ Lizzy ní mọ́tò ló máa pa yín gbọ́mọgbọ́mọ ló máa jí yín gbé? Ẹ rárìn fẹsẹ̀ sí. Ẹ mọ iye ọdún tí mo ti wà lórí social media mà wá lọ serve láyé abẹ́ Lizzy. Tí Lizzy ti serve lábẹ́ tèmi wà á kó sábẹ́ Lizzy. Ọlọ́run á dá yín padà sí burúkú. Ẹ ní lọ wájú ẹ padà sẹ́yìn. Kò sẹ́nìkan kan jọ mo ti wà lórí social media for over 18 years. Tí mo ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ mi kò sábẹ́ èèyàn rí àtọ́ bá wá bá mi. Tó wá kó sábẹ́ mi láti máa ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Ta ló sọ fún mi pé mo belong sí Lizzy? Ta ló sọ fún mi pé mo belong sí Ewagbo? Àbí ta ló sọ fún mi pé mo belong sí Nollywood? I'm a Libra person. I say it as it is. I say it as it is. I remembered immediately tí Mohbad kú. Kí gbogbo di pé TikTok gbogbo yẹn ṣe ń pariwo yìí. I was the first person to analyze pé ẹ lè rí justice. If I can remember the year, I will bring the video on my YouTube. Mo lè rí justice. Mo ní gang-related, drug-related case ni that my tó ní kankan ṣe pẹ̀lú government. Mo dey analyze ẹ̀. Ẹ̀rí mi kí n bá ń ṣe justice for Mohbad. Ṣé ẹ̀rí kí n bá ń ṣe team bàbá Mohbad, team ìyá Mohbad. I don't work. That is why God blesses me. God bless and will continue to bless me every time. Nígbà tẹ́ ẹ̀ ń sọ wípé old bits of clear yẹn fún old Arijani tí máa àsìkò tó yẹ kí n dábò Arijani torí ti bú mi rí. Àsìkò tó yẹ kí n dábò ṣé mo fẹ́ tí mo pẹ̀lú Lizzy láti máa dábò Arijani. Ẹ̀yin torí pé you don't belong to anything. You don't have any decorum. Because you people don't have any decorum. Ẹ̀yin lẹ máa ń jà bẹ́ẹ̀. I'm a blogger, I'm a journalist, I'm a publisher. Ẹ̀yin lẹ máa ń jà bẹ́ẹ̀. No, ebi ò foro yaro. Àìtọ́lé ẹ̀ tẹ́tí expect ni wípé ṣe bá rí Jan ti bú mi rí. Mo ń side ẹ̀. Ṣé mo sọ fún yín pé tí máa rí Jan ní mí? Àbí mo bá rí Jan sọ̀rọ̀ rí? Ó dàbí ọ̀rọ̀ VDM ni. Tó bá ṣe tí ó dá máa bú ẹ máa dàbó mi pàpàpà tó bá tún ṣe tí tó bá tún wú mi yí pé àmúlẹ̀ kìkìní ẹ pé mo máa ń ṣe ẹ̀ ní bí tó ti yẹ kẹ́ mọ̀ pé I'm a Libra person. I don't belong to anybody. I don't have any loyalty for anybody. Newspaper doesn't have any loyalty for anybody. You say it as it is. Wọ́n ṣe máa sọ pé Esabod bá praise ń lé ní
ó máa bú yín lọ́la of course tí Nusi bá jáde tó máa bú yín máa bú yín náà mi ṣe ní bú yín ṣé mo create loyalty fún kankan nù yín. The way I operate is different from all of you Jack and Harry. No, the way I do operate. Adédèjì tó gẹ́ ọmọ mi tí mo love gidi. Tó bá ṣe tí òkú káàtó tó bá ń gbé máa sọ̀rọ̀ máa tẹ̀ sí lójú. Tí bá torí àtìkù kan nípa ẹ̀ máa tún gbé Adédèjì máa tún gbé mọ́ra. That is how I operate. That is why mo sọ pé ẹni tó bá ń scam èèyàn ò lè ṣe advert lọ́dọ̀ mi. You can't. Tó ẹni tí mo fi pàdé ogun máa fi pàdé ogun fún ẹ straight. Tó yẹ ẹ fi lè dìde náà nìyẹn. I'm not talking of age. Ẹ bọ̀wọ̀ fọ́gá yín bó ṣe wọn operate. Ẹ follow ọ̀gá yín tó tẹ́ bá fẹ́ ṣoríire pẹ̀lú sọ̀rọ̀. You be Libra. Kí ni mo sọ? Okay, the latest comment tí mo sọ ni wípé Arijan wrong. Mo dẹ̀ mọ̀ yìí pé ọmọ mẹ́gà yẹn ló gbé láàrin fún tó ló gbé wá fèmí náà tí mi ò ṣe tó gbogbo àwọn iṣẹ́ gọ́tà dọ̀tí yẹn I don't have strength for it. Ṣé yẹ yín? Okay. Lizzy gbé ìyàwó ẹ̀ wá. Wọ́n interview ẹ̀ lójoojúmọ́. Arijan náà ló gbé family ẹ̀. Kò sí tó bá dì bẹ́ẹ̀. Do me do human novels ni. Tí máa sọ pé kí Arijan ibi tí mi máa sọ fún yín pé ẹ fi Lizzy ilẹ̀. Torí pé ojú ìta lẹ fi wo ẹ̀ ojú inú. Kò sẹ́ni tí Lizzy lè win lórí social media because she has ridiculed herself. She has no value. Tó lè tẹ́mi ò fi máa dá Lizzy ló mọ̀. Ṣé ìmọ̀ kò ṣe ń dárúkọ mi ni? Lizzy ò ní bí kankan láti lọ. Any business woman in Nigeria, you need to hustle to hit. Lizzy máa wà lórí social media early in the morning, late in the night, in the afternoon, in the evening. Ṣé yẹn lẹ fẹ́ fara yín wé? Ṣé mi ò sọ fún Lizzy náà gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀? Tí mo láwà speakers àti gàgẹ́. Let it go. Let it go. Ìmọ̀ ni èmi o, as for me o. Ẹ mọ̀ yẹ gbà wá tá support ẹ̀ ń gbà yẹn ni. Jókòó, Kwame, Star Girl, èmi. Emi support it. Say okay, Emi no one in one. Against all those that were attacking her then. Táwọn yẹn bá ti bú báyìí, ìjàgbẹ́lẹ̀ ẹlẹ́wọ̀n tó dá kéèsì sílẹ̀ tó lọ gbé Fọláwá tó ní kó máa record tó ń play. Our against it. Now let me tell you something. Ẹ̀yin lè ṣiṣẹ́ kẹ́ má gbowó but mo ṣe ń sọ mi ò gbowó lọ́wọ́ Lizzy. Oh, lè gbéṣẹ́ wá fún mi. But when àwọn òkè charge because they are not registered as a blogger. Go on Google and type Esabod Enterprises. My ABBA product, I register as a ABBA product and blogger. And I do pay tax every year to Irish government. Newspaper before any publication, unless when the news is general, they do pay. The body pay newspaper call in kan nípa senator kan. Tí gbogbo yẹn ṣe senator yìí ṣe nǹkan tí ò dá báyìí ẹ lè padà débẹ̀ kẹ́ má rí news ẹ̀ mọ́. Kan ti yọ because they settled. Because they do pay, one pay staff. Publication is not free to Esabod because I register as a publisher. And I declare my income to the government. Me account in Nigeria, any money to my wallet in Nigeria is going to go to my account, which I will hold it, which my accountant will pay tax on it. So nígbà tá ní pé kí Lizzy má jà nígbà yẹn ìta ti ṣe ti tó Tóyìn Abraham ta dàbò ti tó ó dẹ̀ ló ń fẹ́ ó dẹ̀ ní welcome me to fracas ẹni tí ò bá níbi lọ tí má sọ pé kẹ́ má dà Lizzy lọ if I want to talk spiritually as a spiritualist olójú inú olójú mẹ́rin Lizzy kò ní nǹkan kan lọ kò ní nǹkan kan ṣe bá Lizzy jà níwọ̀n bá kó yọwọ́ ni torí bó ṣe ń dá lóhùn she's enjoying it if not like what she said yesterday wípé Esabod ò lè mú ẹlẹ́wọ̀n Kuje yẹn àná pa because they want me to be coming out kémi náà máa ṣe bí tiẹ̀ ẹ mọ̀ pé wèrè máa ń wẹ́ ní kúnra ni tẹ́ bá mọ tó sọ fún ọmọ bọ̀tì ń jọ yẹn ẹ mọ iye gbogbo àwọn ọmọ Nollywood tó ti fẹ́ rán ní àǹkó kánjọ máa jà lójoojúmọ́ tí gbogbo wọn yẹrí ó ní ọmọ bọ̀tì jáde fún wọn o má gbà gbogbo wọn máa ń yẹrí ni because wọ́n níbi kan tán lọ ṣùgbọ́n you as an individual Arijan you are a veteran actor why tí mi fi fún ẹ lésì pàjáre nígbà yẹn I will not do that because tí Arijan ṣe all right
nítorí ẹ̀fí ráìtì ni wípé òun kọ́ ni mò ń bá wí tó fi gbẹ́nu sí but ó ń gbèjà àwọn colleague ẹ̀ just like people náà máa ń gbèjà mi náà so mi ìwádìí sọ pé tó kún àti Lizzy ń jà kí wọ́n sọ pé ní ọjọ́ kan I no ebi ò wà reversible ẹ̀yin lẹ máa ń ronú òdì mi ń ronú bẹ́ẹ̀ wọ́n á sọ fún Adijani pé tó bá ti bu níwọ̀nba figẹ́ yìí lẹ̀ inú ẹ̀ máa ń dùn kò ní tí mo watch ní pé tẹ bá ń dá lóhùn so that people you have to think of the public that are watching us ló ṣe pé tẹ́lómi bá ń bú mi ńgbà mi tí mi ò bá dáhùn tó máa wá sọ́dọ̀ mi wọ́n ní ẹ̀ bá wọn public wá ìyá yóò dá lóhùn màmá a fẹ́ gba advert fún yín màmá a fẹ́ fún yín ní nǹkan kan ṣé ti understand but kéèyàn sọ pé ìfẹ́ máa jà pẹ̀lú Lizzy inú ẹ̀ ń dùn bí Adijani ṣe ń jáde ẹni ègbé ni Lizzy tó ń wẹ́ ní kúnra sẹ́yìn lọ́pọ̀lọ́ ilé ayé ni gbogbo ẹ̀yin ọmọ olórí burúkú kéékèèké ẹ̀yin ọmọ tí ìyá yín ò ní gèrè yín ṣé lọ́gbọ́n èmi ní ọpọlọ ilé ayé 65 years on the surface of the earth is not a joke it's not a joke mo ní lọ́lẹ̀ especially for ẹni tó jìyà tó jẹ ìyà tó mú mi ìyà tí ò rẹ́ ni ràn lọ́wọ́ ìrírí ayé ni mò ń fún yín kí ló dé tí mo fi máa ń sá fún wọn tó bá ń bú mi ní gbogbo ìgbà tó pé mi fẹ́ bà brand mi jẹ́ ni tó ráwọn tó ń wò wá láti ta èwo ló tó dá mi múnú gbogbo wọn ọ̀rọ̀ wo ló wà lẹ́nu wọn ọmọdún mélòó ni wọ́n ní pé ikú wo ni ó pàgbà táàní bá polo orí ẹ̀mẹ́ ló ṣe jẹ́ pé tó bá di pé wọ́n dàbò mi léraléra tí máa fún wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí láwọn ṣe fún ìyá yìí ẹjọ́ jẹ́ kí n kọ́kọ́ bí yín léèrè as a celebrity ti yẹ pé mo ṣẹ̀ṣẹ̀ wá yí pé ká ẹ wò mí so possible kí n pick on somebody on social media tó ń ṣe nǹkan ẹ̀ it's a common sense. But when you keep on coming for me, coming for my children, because èmi ni voice táwọn èèyàn ń wò. Èmi ni táwọn fẹ́ court. Tí máa fún wọn lẹ́yọ kan, àwọn òde búrí kí lẹ ṣe rókè báwo mo ṣe mọ orúkọ ẹ̀ tó bá bú mi rí. Ṣé wọ́n yẹn gẹ́ bí celebrity àbò gẹ́ bí public figure? Torí kí ó jù ú lẹ̀ jí ó lọ ń gbà ní ìyá ni wọ́n fi ń kó jẹ́yìn. Bó ṣe máa fún wọn ní abẹ́rẹ́. Tí má dẹ̀ ti fún wọn lábẹ́rẹ́ kí mo máa ṣe. Wọ́n máa jáde léraléra. Ẹ wá rí pé mi ì sọ̀rọ̀ mọ́. Ó kò lè jà. Mi ò lè jà mo ní géèmù 2026 ìgbà tó ń ṣe fracas mi èèyàn lálá kan kò pè mí rí èèyàn lálá kan ò gbé advert fún mi rí kò sí nǹkan kan tí mo gbé dání nígbà yẹn lẹ́sẹ̀ rí pé tán bá ṣépè mi ò rí lè ṣépè fún wọn tó pé mi fẹ́ bá brand wọn láwọn lè pè mí lẹ́nu tí gé àṣẹ máa fi sẹ́nu ṣùgbọ́n mi ò fẹ́ bá brand mi jẹ́ torí àwọn tó fẹ́ patronize mi àwọn ò ní iyì and again ẹ rántí wípé olórúkọ lèmi Esabod kò sẹ́ni tí ò mọ̀ Esabod olórúkọ lèmi àwọn olórúkọ ju àwọn alimanjiri tó ń fọ́lò wọn lọ tí n bá wá sọ̀rọ̀ gbogbo yín wá ń jáde ibo mo dúró sí ní agbára Èdùmàrè ẹ ní múùfù síwájú irú ẹ̀yin lọ́lọ́run máa ṣe yín ẹ máa dúró ṣubú kan ni ẹ jẹ́ kó rí pé o ẹ má jà ká tọwọ́ bọ péèjì ara wa o wọn ò pariwo ni o mo ti mú péèjì ẹyọ kan wálẹ̀ o ẹ mú jẹ́ kí orí kó pé ṣé ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ olórí burúkú tí ìyá yìí ò tọ́ yín lẹ́ẹ̀ma sọ fún mi ipe bo mo dúró sí ọ̀dọ̀ Lizzy mo dúró sí àti Ìyábọ̀ kò ní dá fún yàláyà yìí kò ní dá fún ta ló sọ pé send something màámi ya block you don't beg on my platform get blocking kó ṣe lọ bó ti sọ fún mi pé I don't want alimanjiri on my page I don't want people to pick me as a lover I will pick you pé mo like send account ṣé ẹ fẹ́ sórí burúkú I don't do general Father Christmas mo ń rí gbogbo àwọn tó ń kọ́mẹ́ǹtì mẹ́jẹ̀ ń tàn yín ọmọ kan mo sì send 50,000 lánàá ó máa ń kọ́mẹ́ǹtì ni ó yà lẹ́nu nígbà tí mo wọ ní bọ́ọ̀sì mo ní send account I picked don't come and beg láyé yín lórí platform mi tẹ́ ẹ bá fẹ́ ṣègbè ara kẹ́ ẹ ṣègbè mi olórí burúkú yín lẹ́ ń bá mi ṣiṣẹ́ ni abẹ́rù pé wọ́n ń kówó lẹ́ńkúlé ni abẹ́rù pé owó ń jábọ́ látòkè ọ̀run just like one of my family tí mo send owó sí lánàá owó square mo ní that's the last money tí mo máa fún ẹ fún owó square have you ever supported me
Have you ever commented? Tell them pé mo máa ń ṣe give away every week fáwọn tó máa ń comment. Mo ní mo kàn fún ẹ tó pójú owó square ni o. Mo ní kò sí ẹbí abọ́dẹ rìn tó gbé mi débi tí mo wà. Gbà fún rájẹ́ kọ́ ni gbà fún gbàdá. Àwọn tó máa ń fún lówó every week, àwọn tí bá rí comment wọn ni. I will pick. I'm not. Tí yẹn bá porúkọ yín, mo ń rá àwọn tó ń comment náà. Ṣàfọ́jú ni ìyá yín ni ojú mi ni mi ń ṣàfọ́jú náà. Mo ń rí yín. Tó bá ti di pé ẹ̀yin náà ẹ̀ ń rò nínú chat èèyàn, ẹ̀yin náà ti ń engage nìyẹn. Èmi ò gbowó lórí social media tábà sọ pé mo need the comment. No. Bó tẹ̀ jẹ́ pé ẹ̀kan tí ẹ̀ ń comment lásán kẹ̀kẹ́ máa bá mi róòlù àwọn vendors tó ń fún mi lówó lóṣooṣù. Tẹ́ ń róòlù Ọlábànjí, tẹ́ ń róòlù House of Farida, tẹ́ ń róòlù Sparkling Beauty, tẹ́ ń róòlù Olúọmọ Gold Dubai and the rest. Ẹ ti ń ṣiṣẹ́ nìyẹn. Kí lẹ̀ ń wáṣẹ́ kiri fún? Wallahi, mo lè send owó sí ẹlẹ́ẹ̀mẹ́ta lóṣù kan. Bọ̀kó wá ní silent watcher kan help ẹ ṣọ̀pọ̀nà ló máa pa ẹ́. Ó ń ṣe èrè ní tẹ́ máa wá sínú inbox mi. We love it tí mi rorúkọ yín rí. Silent watcher is 419. Gbogbo silent watcher tó bá wá ń tọrọ owó nínú inbox, ó mì yìí pé you have so many accounts tó fi lọ sórí platform. Mi ń ṣe ni téèyàn ń gbé pamọ́, ẹ fìyà yín hàn wá 65. Má gbé mi pamọ́ nínú inbox. Má sọ pé o like iṣẹ́ mi nínú inbox tí iṣẹ́ kan náà ò bá fẹ́ pa ẹ́ pé mo block yín látàná ni. I really admire your courage. I want to be like you. Good morning, ma. My conscience blocking. Who need your accolade? Accolade in your wolf for me. Why will you be hiding inside my inbox to appreciate me? Shopman olu de mark baby was in inbox me. Unfortunately, you will never see somebody. Ba oni saba anything joko tadi omoba. Tó kò tádé ọmọba a máa wá sórí TikTok lálẹ́ yẹ o láti wá ròyìn sparkling weight loss yìí. Ó ṣiṣẹ́ lára ẹ̀. I love your resilience. Òkè ló mọ̀ lọ. Mo rí tí nǹkan ṣọ́ọ̀bù náà ní agbára Ọlọ́run náà ò ní ju ẹ ò ní lọ́ọ̀lẹ̀. Tó ń bá pè ní bẹ́gíbẹ́gí sọ fún wọn pé ò jalè. Ọmọba ní àtọ̀rọ̀ ni. And again, let me tell you something. Ebi ò mú owó tọrọ ni o. Speakers, we are serving you. Àmúnú yín dùn, whether positive or negative. Kò sí tó bá dìkẹ́ sọ pé kàn gbà. Kò sí tó bá dìkẹ́ ní pé kàn gbà. Kò sí tó bá dìkẹ́ ní pé kàn lo fóònù. Àwọn fans tó máa ń tẹ̀lé èèyàn. Ìyẹn ò ń ṣe bẹ́gíbẹ́gí mi. Ebi gan ò mú owó tọrọ ni. Mo lè sọ fún wọn pé yìí nídìí fóònù tí mo tiẹ̀ nídìí tí mo fẹ́ ní kẹ́ ẹ ra fún mi. Kódà yìí nídìí pẹ̀fíìmù. Kí mo fẹ́ tẹ gẹ́gẹ́ mi náà tiẹ̀ tọrọ lénìí kí nìkan tí mo nídìí inú ayé o. Ẹ̀yin olólùfẹ́ mi tí mo fẹ́ kẹ́ ẹ ra fún mi. Kí ni ká ló sọ pé I want to join Ọlábànjí. Mo dúpẹ́ lórí you want to join Ọlábànjí. Ṣé Ọlábànjí ni mò ń jẹ́ ni? Aláwọn ìbéèrè dìdìrín kọ́kọ́ yín níbí. You want to join Ọlábànjí ṣó fẹ́ dó ni? Ṣé Ọlábànjí ní gúrùpù ní àbò ní kinní kan? Ṣẹ́rí kò sí tó bàdì nínú speaker. Ó ṣe jáde jẹ́ pín ní Ọlábànjí tó bá mi kan. Irú nísìnyí ọmọ yìí ń jẹ́ fún gan mo ti empower ìyàwó ẹ̀. Mo ti empower ìyàwó ẹ̀ tán ti ní ṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù wọn ti kún. Mo ti bẹ́ẹ̀ ṣe kinní. Ṣé wọ́n béèrè lọ́wọ́ orí ẹ̀ ò dáwọ́ tó ní sìgá mo ní ìdí. Yóò ti yẹ ẹsẹ̀ ẹ̀gẹ́ kí n kú náà kẹ́ tó gbé mi sí. Kí nìkan tí mo tún nídìí inú ayé náà? Mi nídìí ilẹ̀. Mi ń kọ́lé mo máa ń ra lé ni. Kí ni mo nídìí o? Nǹkan tí mo nídìí ẹ̀yin ọmọ ewé tẹ́ bá lè provide ẹ̀ fún mi mo nídìí oko. Oko tẹ́ bá fẹ́ fún mi má jẹ́ kó mọ àṣírí mi kó má sì lórí social media bí tí mo ti ń sọ pé dómi kí n kàn án mọ́lẹ̀ dómi kí n lórí rẹ̀ dómi ṣe kinní kan tí yín tó ń jẹ́ kí wọ́n máa gbókó sánú. Ṣé wà ní polówó ọjà mi tó wà lórí wẹ́bsáìtì mi pé à ń kàn mọ́lẹ̀ o abudu làwọ̀ fún mi lò ó wàhálà ìpín bá dé Amẹ́ríkà tó ń sọ yá màámi gbogbo wọn dẹ̀ kó tán yí pé màámi n tó wà lórí wẹ́bsáìtì yín yẹn tẹ́ bá lè bá mi ọkùnrin tó bá gbó kì í ṣe láti ẹgbẹ́ kórè yín pé èèyàn ọmọ Nàìjíríà torí mi ní fún yín físà wá sílùú òyìnbó èmi ò lówó èmi fún yín I'm a law abiding citizen mi ní lówó èmi wá fún yín tó kò sẹ́ńtẹ́ bá gbé wá wọn ní padà ní padà wọ́n tó kọ vibrator yẹn ṣọpọ̀nà ló máa pàyà ẹ̀ èmi gan tawó sí vibrator ẹnìkan tẹ̀ ní o fẹ́ máa gba kíní ẹ̀ lórí Instagram tọ́yìn bọ́ọ̀sì mi má dé ní Dublin má bẹ́ẹ̀ ṣá
kí ni mo ní ìdí tí mo láàkì inú ayé oko mi ní ìdòwò oko bẹ́ẹ̀ bá fún mi náà yín gbowó o Jésù alágbára mo ní ìdí owó o Jésù má fowó dùn mí o má jẹ́ n sọ̀rọ̀ òdì síra mi bó o bá kọ vibrator bí máa block ẹ̀ olórí burúkú olùṣọ́gbọ́pá arúgbó ó lè kó HIV mi ìlò kó HIV kó ní HIV kó bá dó mi because immunity mi ìtarúgbó ó wà yín tá ti máa mommy this your girl Slim Bookie Adéọlá Tọ́lá ní Slim Bookie ọmọ mi yẹn látòrí IG Ose for introducing yourself sabi anything na people wey wan buy ticket for people wey wan return arizo ask me to pay my opay to people ẹ ṣe tẹ̀ ń bá wọn polówó ẹ̀ ẹ ṣe tẹ̀ ń bá wọn polówó return of arizo so èmi ò ń ṣe ara yín oko ńlá yẹn ni ó pàyẹ sí mi adé ó ṣe máa jẹ blocking ó máa jẹ blocking mọ́tò tí mo fẹ́ rà ní ìṣètò bá dé Dublin ohun tí ń wo spec ẹ̀ yìí irú ní ìṣètò bá fẹ́ ra mọ́tò yẹn fún mi màá gbà mọ́tò yẹn mo tẹ̀tí email wọn ó yẹ kó ti reply mi spec mi tí mo fẹ́ rà ẹ rán mi létí mọ́tò tí mo ní mo fẹ́ rà mo fẹ́ change Mercedes ni ẹ rán mi létí mọ́tò tí mo fẹ́ rà o ẹ rán mi létí mọ́tò tí mo fẹ́ rà finance gẹ́ gbèsè Tesla mo ní Tesla kan mo like ẹ̀ gan náà bá fi rúbà Tesla yẹn bad gan mọ́tò méjì ló wọ̀ mí nínú àti mọ́tò the new MG tó ń ṣe yẹn mo fẹ́ sport car one door sport car mo fẹ́ this time ìkú lọ́mọ tí ń wọnú mọ́tò gbé wọ́n ní mọ́tò please where can I buy bá mi ju sparkling weight loss tẹ̀bẹ́ rí ẹ̀rí jókòó bó ṣe rí ni ó lo Manjaro kò ṣiṣẹ́ nígbà tó lo sparkling beauty mo gbọ́ tí ẹnìkan sọ pé wọ́n ní sparkling beauty wọn ṣé òkè tẹ́ bá ń ra tablet slim 50 euro mọ̀ye tẹ́ máa nọ́kọ̀ ẹ̀kẹ́ tó slim but eléyìí tẹ́ bá gba jáàbù abẹ́rẹ́ kìíní kejì ẹ máa lose weight ó dẹ̀ ń wo gbogbo àìsàn ẹ̀rọ kọ́ mi tó lú lọ́pẹ́ lápẹ̀tẹ̀ náà ni Tesla like sport one kan tó ń ṣe release ó yẹ kán ti reply mi gan mo ti búùkù ẹ̀lìbílì mo san deposit gan mo san deposit wọn ní non refund bíi 250 euro láti táì mọ́tò yẹn dáhùn irú nǹkan báwọn kí n sì mọ travel nǹkan tí mo need lọ́wọ́ yẹn ẹ lè ra tíkẹ́ẹ̀tì fún mi kò sí any country tí ń lè wọ̀ mi ìbẹ̀rù anybody o gbọ́dọ̀ ṣe pé Nàìjíríà tẹ́ ti mọ ìjẹgba ni jíjà gbé yìí nìkan pa yín mo nìkan náà yín ni kò sí tí ń fi ń ṣe yẹn inú fracas ló wà ẹ lè escape ẹ lè sá lọ lọ́wọ́ mi ẹ lè máa sá lọ báwo ó di gbé yánjọ́ tí Nàìjíríà bá ṣe lọ pé kí títí nǹkan kan máwọn náà ra wọn mọ́ lẹ́gbẹ̀ẹ́ títì. Ó dìgbà tí wọ́n bá nára wọn mọ́ tí wọ́n bá ti nára wọn mọ́ Áfíríkà ló dùn náà yàn jù ebi òní náà yàn ń lo òyìnbó tó pé mi ìfẹ́ lọ ẹ̀wọ̀n olóyìnbó ò dáa Cybertruck mi truck bá wò mo ní mo fẹ́ ra tó pé mi nìkan síìtì ẹyọ kan àwọn grandchildren mi gbogbo wọn ti ní káàtì wọn tó ń gbé lọ school mi nìkan ni don't buy Tesla ma I am regretting it I'm shouting the battery is 25k okay ó ní kí 25,000 euro to replace Lẹ́kan Samuel ó ní kí n má ra Tesla báwo ni battery ṣe máa get 25,000 euro to replace ṣé ẹ ti dé étà ní ẹ o ṣe orúkọ àwọn ọmọ mi ló ṣe fi orúkọ ọmọ mi kìíní kejì Lẹ́kan Samuel ló fi ṣe má jẹ́ n block ẹ o ẹ má kú kíkú tó dé o and again olóṣì ẹ àlòkù Tesla ló rà Mercedes mi àfi tó máa ní wọ́n ti ẹṣẹ́ àìsí máa kí n tó kúrò tí SMS sọ pé kí n gbé wá fún sáfíìsì nǹkan kan báyìí so jẹ́ n tẹ́ block ẹ̀ tà ní ẹ pẹ̀lú orúkọ tó fi ṣe kìíní yìí don't buy Tesla mo fẹ́ yáwó lọ́wọ́ ìyá láyé ẹ̀ rà ni pípa gbégbé battery jẹ́ 40,000 euro kan sọ pé yìí lówó àti replace ẹ̀ báwo ni mọ́tò Mercedes tí mo máa ń lò brand new wọn àwọn mọ́tò tí mo máa ń lò ṣé battery wọn lọ rí jẹ́ n block ẹ̀ tà ní Lẹ́kan Samuel orúkọ ọmọ mi ló fi ṣí méjèèjì yá
wọ́n fojú rere ní ó yá jẹ́ blocking ẹ yẹ ká máa sọ̀rọ̀ wa lọ alára òru owó tí mo ní ní ìsìn kí n máa fi travel kí n máa fi ra mọ́tò ní kò sí ní tó kọ́ mi mọ́tò yọkan náà sì ní yín dẹ̀ mọ́ ẹ̀rí ṣé kò ṣọ́ra bẹ́ẹ̀ pọ́wọ́ mi ní òbó mo máa ń fọwọ́ ra gbogbo ìgbà òbò yìí ni sparkling weight loss kì í yẹ pé tẹ máa lose weight ẹ máa dàbí Bukky Jesse o ti Bukky Jesse yẹn ti bọ́ sí nǹkan mi ó ti bọ́ sí nǹkan mi ẹ wò díẹ̀ wo gbogbo ẹ̀ Jesus bí tí ìjókòó tádé wá jáde jì ẹ lè contact fún sparkling weight loss tẹ́ ẹ bá rí advert wọn wà lórí page mi ọ̀kẹ́ contact ìjókòó tádé náà is one of their ambassador as well ọ̀kẹ́ lọ sórí Instagram lọ́dọ̀ ojú abẹ́ ẹ ti ẹ̀kọ́ sparkling weight loss ìbẹ̀ ń bí ó dẹ̀ ń ṣe percentage sales lọ́wọ́ ẹ lọ sórí page ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń operate where do you belong so kí n bá yín máa ṣe tíìmù ẹ mọ̀ láyà o ẹ mọ̀ ní dàgbà o ṣé gbogbo àwọn Nollywood ò mú ṣé gbogbo wọn pátápátá mọ́ Ìyábọ̀ Fúnkẹ́ Tóyìn ṣé wọn mọ̀ yìí pé I don't belong to anybody I say it as it is tí mi á dé olùsì ẹni tó máa fokó yẹ̀yẹ́ nídìí ìwọ kọ́ ló sọ pé kí n lọ lo kó ńlá kí n lọ lo vendor àbí vibrator mo sọ fún yín mo ní vibrator bí kò wọ̀ dí mi ni mo tiẹ̀ ní kékeré kan bí kò wọ̀ dí mi ni ara mi ò múùvù mo fi mi tiẹ̀ ti jù náà gan vibrator tiẹ̀ mọ̀ tó wà oní aluminium kékeré báyìí ní bọ́tí tiẹ̀ wá mọ́ bí tó wà mọ́ ó dẹ̀ kó mi ti sọ́nù kò wọ̀ dí mi ni mo rò bí sẹ́pẹ́ mi dẹ̀ lè máa mú ara mi ọmú mi ṣó débi ẹnu bí ilé iṣẹ́ mọ̀ pé mo ní ìdẹ́ tó máa kọ́kọ́ jẹ́ kí n wet tó máa gbé ẹnu yìí bí mo ṣe ń dáwà nílé mi tọ́kì Dublin yìí ò dáa ìkúnlẹ̀ àbíyamọ iṣẹ́ rí tí máa kìbọ́ọ̀dì mi mọ̀ bí mo ṣe kọ́kọ́ ṣe pé kí okó tó wọ̀dì náà máa kọ́kọ́ rò máa ń sí yìí mẹ́tí ó ṣé mi náà ní tòun mọ́ ńlá èmi ní mọ̀ ńlá ìdán mi ni gbogbo tó fà tí gbogbo vibrator wọn ò wọlé o ẹgbàá mi wọn ò wọlé o ìka mi gan wọ̀dí mi mọ́. Hey, Grace Okoyoma, sis, how are you? Òwòdì ìmọ̀mọ́. Olórí burúkú ni. Mo rí show kan yẹ kí bí mi mọ̀ bí ẹbí báyìí mo bookmark sí. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni I don't belong to anyone. Màmá ń bolẹ̀ wà. Ṣé fẹ́ padà sọ̀dọ̀ Lizzy ni? Ṣé Lizzy bá ṣe tó dá lé nìyẹn àbúrò? As a blogger, I will talk about it. Tí ó bá ṣe tí ò dá, I will talk about it. Ẹ kó ṣì lọ. Ìkànnì ó fẹ́ padà ibi ń pa ní lọ́dọ̀ Lizzy ọpọlọ yín ti jàn òjò tó rọ̀ tó kó ìwọ tó sọ wípé ìwọ dín nání let me come down and help you ikú ìjìjì ni ó pẹ́ bó ṣe fẹ́ wá help mi ṣé mo sọ wípé mo wo kórí social media ni kò ní dá fún yàrá ìyá gbogbo ẹ̀yìn ọkùnrin tẹ̀ ń kọ́mẹ́ntì ṣọpọ̀nà ló máa pa yín olórí burúkú ẹ sọ mí di àwọn obìnrin òyìnbó tẹ́ ń skáàmù lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ gbowó lọ́wọ́ wọn wo lórí burúkú fẹ́ fi mí gba citizenship ó fẹ́ gbàwé Turkey àti ìwé Dublin lọ́wọ́ mi ẹ gbà mí o ẹ gba Irish àti Turkish. ẹ jẹ́ kí sọ́rọ́ ọkọ tẹ́ máa bá mi wá má mi buy rose for your orí ọmú orí ẹ̀ ni ò dá sábà anything jókòó má mi buy rose rose flower kí wọ́n máa fi ra orí ọmú. Kì í ṣẹjọ́ ẹ̀ ibi tí wọ́n sọ pé kan lọ wo owó ètò ẹ̀pọ̀ ti fáìn ọkùnrin tí mo fẹ́ kó dó mi tí mo lè gbé wá Dublin tó lè gbàwé lówó ní orí mi ó gbọ́dọ̀ jẹ́ abuké òkè lè tó ṣe èèyàn ó gbọ́dọ̀ jẹ́ báyìí ìwọ tó sọ pé Yọ̀mí Sálà kọ́ good morning how was your night there ikú ìjìjì ló máa pẹ́ bó ṣe ló dìá fún mi yẹn mọ́tò ló máa pẹ́ ẹ sọ pé ló sì ní tó bá tún ti lo dìá fún mi máa blọọkì ẹ orí yín burú ni ọkùnrin tí mo fẹ́ abuké torí pé mo máa ń jowú gan kò sẹ́ni tó máa du abuké mọ́ mi lára abuké ò ní lè báyàn sọ̀rọ̀ tó
tó bá kàn tó sí yín lórí Facebook gan kò ní lè yọjú sí yín mo nídìí abuké or on one condition tẹ́ bá ra abuké amúkùn tẹ́sẹ̀ rí báyìí amúkùn tẹ́ bá tún sọ I love you màá ṣépè fún yín o ó kàn lẹ̀ yẹyẹ o gbọ́dọ̀ tó bá fẹ́ ní mí lára yín ní kí mọ́tò pa o ẹ má ní mí lára. Ẹ má ní mí lára o Adépẹ̀kọ̀ kílómì oko bá dé làwálì nǹkan ṣe Kẹ́hìndé Adépẹ̀kọ̀ kílómì oko bá dé làwálì kílómì nì làwálì wo lódó mi jọ bá dé ìsìnkú ìtajú di animation orí ẹ̀ ò dáadáa nígbà tó rí pé mo fọn lé pé ní ọmọ kó tún ti ṣéǹgì orúkọ dídí kinní kan ló tún jẹ́ Tajudeen ní ilé fẹ́ ó ti lo wà tó wà London ó ti lo rẹ̀ ń lòkulò ó ti dànù báyìí ìsídà kẹ́ bá mi wá buké amúkùn tẹ́sẹ̀ rí báyìí ó kẹ́ bá mi wá aká ìtumọ̀ aká ni wípé tí leprosy kí ni wọ́n ń pe leprosy ní Yorùbá náà ẹ̀tẹ̀ tó ti gẹ̀ka ẹ̀ tó ti kàkó èmi ò lè fọ́kọ tó fine this time around irú àwọn yẹn ò nílé tó sobìnrin míì wọ́n kàn máa ṣe kámẹ́rà dání jímọ̀ nìkọ́ G butterfly ni gbogbo àwọn méjì tí mò ń fẹ́ yẹn ti fún mi Tolú Lápìtẹ́ ó fún mi hypertension G boy fún mi hypertension tẹ́ bá ti bá mi rí abirùn abuké máa mú ẹ mi tiẹ̀ ní láti mú ẹ wá Dublin irú bí mo ṣe ń ti bí ìpa ìwọ nìkan ló máa wà bí màá dẹ́ẹ̀bẹ̀ wáṣẹ́ nínú golf o tó gbọ́dọ̀ sókè kẹsẹ̀ dẹ̀ dàbí aká owó ẹ̀ náà aká kò sí tẹ́yìn bá fẹ́ gbádùn ọkùnrin àbòbìnrin ẹ̀yin tẹ́ ń wò mí ẹ lọ fẹ́ àwọn species yẹn wọn ẹ kò sẹ́ni tó máa bá yín dùn wọn tó wọn nílé gbójú jáde tí n bá tún Ọlọ́run mi ò tí ì jẹun ata tí n bá tún wá lé ayé abirùn ni mo fẹ́ fẹ́ abuké mo fẹ́ fẹ́ pẹ́pẹ́yẹ òru bá ń tutù ó bímọ kò rẹ́yìn pamọ́ abuké náà sì lè pọn mọ́ mo dẹ̀ fẹ́ aká adẹ́tẹ̀ ìgbó làdẹ́tẹ̀ ń gbé a kì í kọ́lé adẹ́tẹ̀ sí gbòòrò ìgbó làdẹ́tẹ̀ ń gbé ẹ̀rọ àwọn ọmọ mi mọ̀ ṣe fáyìn ẹ̀rọ àwọn ọmọ mi ṣe fáyìn wọ́n wá wá ẹbí mi yìí bá bí irun tó bá mọ̀ kó jábí irun nìkan ni kó kọ́mẹ́ǹtì kó fẹ́ dómi o ẹ wò ẹnìkan tí mo fẹ́ bá ṣe físà tí mò ń bá lọ́ọ̀yà sọ̀rọ̀ kẹ́ máa pé ṣètìrì Turkey immigration invite ṣáàrì tí mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ni mò ń bá wọn chat ṣètìrì you can invite guests from Nigeria to Turkey. Okay. Only you must have Turkish citizen or legal resident permit. Pause me that one in money legal resident permit. You must provide an invitation letter detailing your TR identity number. With TR identity number, tó bá ti ra ilé sílùú Dublin, mo ní sílùú sí Turkey. Ẹsẹ̀kẹsẹ̀ kó tó ra ilé lára gbọ́dọ̀ ní TR identity number. Olówó wà lórí ọkọ mi sọ wá pátá ṣé n fi hàn yín ó ní mo wé ṣẹ́rí mo ní láti múyàn kan wá tó máa dúró sínú ilé bá ṣe ń ti pa ọ̀dà míwàá mo dẹ̀ lè fi yàrá kan rẹ́ǹtì mi kan fẹ́ fi èèyàn rẹ́ǹtì ni but ẹni tí mo fẹ́ mú wá yẹn mo fẹ́ kí ẹ mọ̀ yìí pé kò dà bí mo ṣe ń sebẹ̀ fúnra mi but mommy remember that lady is abuké but she is promiscuous kò ní lè báyàn sọ̀rọ̀ abuké ò ní mí ìtẹ́ni yẹn. Then you must provide invitation letter detailing your TR identity number, the guest information, the purpose and duration of the stay, and pledge to cover accommodation and living expenses. Sefini. You must be a homeowner. Sefini. Nigerian citizens must apply for a visa. Ebi mi kan mo ń wò tó má lè fún mi. Must provide
guest must provide proof of sufficient fund around $3,000. Ntí ẹ máa ṣe rí tẹ́ bá sọ pé wọn ò mú yá wá wọn ò mú yá wá ṣe ti ríbi tí ìṣòro yẹn wà. Tí máa fún yín ní citizenship island tí máa invite yín wọ́n fẹ́ wọ back account yín. Wọ́n ṣẹ̀ṣẹ̀ àti rí ìjọ yìí. Ọmọ làṣàbí lọ́dọ̀ mi ò fẹ́ dábùké. Ṣé rí gẹ̀ẹ́sì ni gbogbo nǹkan tó ní kémi mú wá èmi ni. Ó mú ná TR number gbogbo nǹkan tó ní ìlọ́rọ̀ tèmi. Ṣé rí invitation letter and everything. Guests must provide proof of ṣẹ́yìn ní $300 at least 6 flight booking yìí ń ṣe problem health insurance in tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. I'm a law abiding citizen wàláì gbogbo àwọn mi pátá wọn ní Irish passport ètò ní British passport tó ní wàláì kò sí ètò ṣe arrange marriage rí ẹ mọ̀ pé àwọn ọmọ mi ò greedy. Ètò tún jọkùnrin tó gbé British passport sọ̀wọ́ kò ṣe arrange marriage rí. Àti tó bá ṣe àrí £15,000 £20,000 láyé ẹ̀ lè fi lọ kó gbà. Number one ni. Then number two, Wálé tó ní ẹ̀tọ́. Kẹ́bà bá wọn mi wọn fi fraud jẹ mí o. Wálé ní ẹ̀tọ́ lórí Irish passport. Torí kò tí ì pé 1 year tó ti ń gbé Ireland mo gbé wá láti UK. Àbúrò ẹ̀ mo bí sí Dublin. Ó lẹ́tọ̀ sí Irish passport ó rí national insurance number for Irish passport. Ẹ̀dẹ̀ rántí gbọ́n bàtà wá láti London àsọ pé London láti ń bọ̀ Nigeria born lack declare. Ó lẹ́tọ̀ àti ta Irish passport Irish details yẹn kẹ́kẹ́kẹ́ ni wọn ní ṣe. Lórí British passport Samuel Gringer ló ń jẹ. Lórí Táyé Island Samuel Oyèwọlé ní sókò papọ̀ date of birth gan papọ̀. Ọ̀la ìjọ kan mo tẹ̀ gbé kọ́ gbogbo ọjọ́ kò yí pé mo fẹ́ wù bẹ́ẹ̀ wọ́n greedy ni. Mo ní you can make money gbogbo ilẹ̀ gbé Irish passport ṣe pé lè fífẹ́ ọkùnrin pé what ìyá àgbà ní fẹ́ what mo ní wọ́n ti ń rówó bíi £20,000 ó ní no we are not hungry we have our job. Mo bá tọ́ pé ìyá ọkùnrin mi ní bó ti rẹ́ nìkan tó fẹ́ ra Irish passport yìí ó rántí pé ńgbà tá à ń bọ̀ wàá jà dúró ní Dublin 1998 a gbọ́dọ̀ sọ pé ìlú òyìnbó wọn bí yín sí less than 1 year ló dé wọlé Nigerian born with different date of birth nǹkan kan báyìí ó dẹ̀ ti gba British passport ẹ̀ ká tó kúrò UK o ó ti níyẹn lọ́wọ́ ó sì mọ̀ pé ó lè ta gbogbo details yẹn ó ní what ó ní is against and wọ́n gọ́ aláìkówó lé wa sẹ́ aláìkówó tọ́lọ̀ bá fún wa ni wọ́n ṣe wàláì Irish passport ẹ̀ tó bá tàlé ní àgbà 20k automatic ni tó dáwà yà ti gbà pé everything àwọn yẹn ò lè ṣe ni ó yẹ kí n ti fi Irish passport mi kémi náà sọ pé fans mi jẹ́ fi marry ẹ̀ especially tí má ní mo fi marry èèyàn lẹ́nu ó máa gbàgbé lẹ́sẹ̀kẹsẹ̀ because mo ń ṣiṣẹ́ ó máa ń difficult fẹ́ni tó wà lórí oúnjẹ ìjọba mo ń ṣiṣẹ́ nítorí máa sọ ní pé tí má marry ẹni yẹn mi màmá fi ìdẹ ẹ̀yin yẹn dẹ̀ lè ṣiṣẹ́ pẹ̀lú mi but I will never do it £20,000 máa tán ọmọlúwàbí ló máa kú. Now àwọn kan bẹ̀rẹ̀ pé kí mi ò lè fi múyàn wá láti Nàìjíríà ẹ mọ reasons mi fi lè fi múyàn wá láti Nàìjíríà ẹ ní padà ó dẹ̀ máa fẹ́ ti palẹ̀ mi ó máa ń weaken palẹ̀ àwọn tó ń ṣe tó máa fún yín visa ẹ ní padà torí ẹ máa sọ pé 3 months lẹ fẹ́ lò 2 months lẹ fẹ́ lò ẹ máa sá lọ ní ẹ ní padà at the end of the day ẹni tó invite yín wọn máa anything unlawful we don't do it in our family. Then number 2 kí n tún wá gba work permit fún yín mo ní entitled láti kó workers kó wá bá mi ṣiṣẹ́ ní Dublin. Ìwà Yorùbá lè ìwà Yorùbá lè kò ní bátìrìkì jẹ́ bọ́sápá bí kí n lè charge ìwà Yorùbá lè ṣe rí iléeṣẹ́ tẹ fi mú wọn wọlé yẹn àwọn náà máa demolish iléeṣẹ́ yẹn tó bá di pé àwọn ti gbàgbé tán ọmọ gbọ́ bàtà ń bá tewé aréjò ó dọ̀tí orí kun àwọn rí kẹlẹ̀bẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́nu wọn. Ìwà Yorùbá lè please ma don't give information about your children. Bèrè lọ́pẹ́ kí ló ní ṣe gbà tí wọ́n ṣe criminal orúkọ wọn sí Google for wanted for stealing
tí wọ́n mórúkọ ọmọ mi ní information báwo. Ìwà Yorùbá lè. Being a business owner in Turkey and in Dublin, ẹ lọ Google ti Turkey, ẹ máa rí address properties mi tí mo register as an agent. But ìwà Yorùbá lè. Kẹ́ tó mú wá yẹn wọ́n máa ṣàdúrà, wọ́n á lọ sórí òkè. Kẹ́ wá ní pé mo fún yín work permit kẹ́ máa bá mi ṣiṣẹ́ yín lẹ́ máa bá lé iṣẹ́ yẹn jẹ́. So gbogbo yín tẹ́ sọ pé kó yẹ kí n kóyàn wá mi lè kóyàn wá. Mo fẹ́ leave ẹ̀mí gúngùn. Àwọn òṣìṣẹ́ tí màmí mo fẹ́ wá bá yín ta ìwé àtẹ̀gbò olórí burúkú. Olùfẹ́ wá bá mi ta. Let me unmask. Do you remember Evangelist Fatunsi? Owó mi ló dé sí UK. Kí ló ṣẹlẹ̀? Ìwà Yorùbá kẹ́ wá bá mi ṣiṣẹ́. Ìgànlẹ́kùn tẹ́ẹ̀rí àtẹ́rí fún ìwùgàn ilé pé gọ́ọ̀mẹ́ǹtì. Ẹni tó bá fẹ́ kí ọkàn ń balẹ̀ kò ní rò pẹ̀lú Yorùbá. Èmi kí mú yín wálé. Kò má àwọn ẹbí ẹ̀ wá. Ẹbí gangan ló ń bá tèèyàn jẹ́. Ará àtàṣe tó máa sympathize pẹ̀lú èèyàn ọ̀tún máa tẹ̀mí táyọ̀ àwáyé. Ẹbí gangan ló ń bá tèèyàn jẹ́. Ẹbí oló máa ta tó máa tà yín síta. I want to come and learn ìwé àtẹ̀gbà. A ní wéèrè lẹ́yìn tẹ́ wà Nàìjíríà. Bí ìbàjẹ́ pé ìyá wèrè ní tẹ́ ń kọ́ pé you want to come and learn. Ṣé wọn ò ń tàgbó níbodè? Wọn ò ń tàgbó lẹ́kọ̀ọ́. Ó ṣe jẹ́ pé Dublin lẹ ti fẹ́ lánìí. Àní wéèrè níyìn ẹ ti síìkì wèrè lẹ́jọ́. Wèrè lẹ́jọ́. Ó fẹ́ wá kó ìwé àtẹ̀gbò nílùú òyìnbó. Ó wà Nàìjíríà bí wọ́n nǹkan mọ̀ tó ń kọ́mẹ́ǹtì. Màmá mi mo fẹ́ wá kó ìwé àtẹ̀gbò. Ṣé òsà lágbo Nàìjíríà ni? 419 ẹ ò lè rí mi gbá. Kí ló dé tí àwọn tó ní company Nàìjíríà wọ́n máa ń sọ pé àwọn ò lè employ ẹbí àwọn. Wọ́n lọ máa rà àtà. Ẹbí ló máa bá ti yín jẹ́. Torí pé mo fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ọkàn. It's not all Yorùbá. Ó wà lára wọn kókó ṣẹlẹ̀ mo ọmọdé afọ́kẹ́ rí Yétúndé. Mo mẹ́rí. Once the Sátánì. Tó má bẹ̀rẹ̀ sí. Neighbor mi kan wà. Àbúrò ẹ̀ ló mú wọlé lọ́dún yìí. Nínú estate mi ní Dublin. Ó bá tọ́mọ. All of a sudden wọ́n ṣe fún un níwèé báyìí. Ó lọ kú bá ẹ̀gbẹ́ yìí. Ó ní ẹ̀gbẹ́ máa ń lọ ń jí credit cards. Ó ń lo stolen cards. Ó dẹ̀ sọ apábi tó wà nínú ilé ẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ bọ́ọ̀sì ẹni. Ẹniyàn tí gba citizenship dò ní o. Wọ́n ṣe arrest ẹ̀gbẹ́ ni. Èmi ò mọ̀ bí kàlẹ́ fi ń ṣe ni. Èmi ò mọ̀. Màá tí torí £20,000 máa ṣe arrange marriage wa lẹ́ẹ̀ mo lè ṣe. Èmi ò àwọn ọmọ mi Ọlọ́run ò fọkànjú àti family mi lójú ni. Ẹ kóra yín lọ́sọ̀hún. Arábẹ́yìn ìbẹ́jẹ́ ẹ̀pẹ́ ìyàwó olè náà tẹ́ ń kọ́mẹ́ǹtì ẹ fẹ́ wá kọ́ṣẹ́ àtàgbo ẹ̀dẹ̀ ń gbé Nàìjíríà ọ̀dọ̀ mi ní Dublin lẹ ti fẹ́ kọ́ṣẹ́ àtàgbo. So ìwé àtẹ̀gbò is a special one. Your ìwé àtẹ̀gbò is a special one. That is why we want. And wéèrè nìyí 419 nìyí. 419 gidi. Ṣé pé ní ìsìn mo fún lé Yétúndé yẹn mo fún lé sí pé o kò ìwé àtẹ̀gbò Nàìjíríà ó nítorí tọ̀dọ̀ mi wá special àwọn ṣe fẹ́ kọ́ lọ́dọ̀ mi ní Dublin. Ṣé ti rí àló lè ní ẹ lọ wá ṣẹṣẹ Lizzy youth. Lizzy youth ẹ lọ wá ṣẹṣẹ. How much is your form? Ẹ kó sí lọ. Ṣé mo sọ pé mo ń gba ẹ gba fọ́ọ̀mù kẹ́ tó wọlé ni? Ẹ kó sí lọ. Bá ṣe jọ ń wúra wa mí tí ò wá tún múyàn wá tún jẹ tó tí ó bá tẹ̀ tí ó sọ pé mo dẹ̀ decide fẹ́ múyàn wá máa rí pẹ́ nínú òsì lórí social media ẹ̀yin tí social media ẹ̀yin lẹ́ ń bá yé èèyàn jẹ́ tẹ́ ń bá yé àwọn ẹ̀gbọ́n yín jẹ́ mo ní ìmú yín wá ẹ mọ́ ní mi là ẹ mọ́ ní mi là business tó ti lé ní over 8 years tí mo sì lè san tax wa mo lè mú anybody báyìí a ní ẹ mọ́ ní mi là. Then it's me tún second day sí mi tún fi lè mú yín wá
tẹ́mi bá gbé statement of account tax return gbogbo ẹ̀ lẹ̀ ṣé ẹ rò pé embassy tẹ́ni lọ yẹ wọn ní béèrè tọ̀dọ̀ yín náà ṣé ẹ ní ṣé ẹ san tax mo bí yín léèrè tí kan nínú yín bá ti gbé fake lẹ̀ ṣe pé ẹni tó invite yín lóyìnbó kò lè mú yàn wá mọ́ orí yín ti dàrú. ṣé ẹ̀ ń san tax tí gọ́ọ̀mẹ̀ntì bá ní pé kẹ́ ẹ san tax tẹ́ ẹ̀ ń sunkún pé ẹ lè san tax ẹ mọ̀ pé ayé ara yín lẹ̀ ń bàjẹ́ ẹ mọ̀ pé tax tẹ́ bá ń sọ fún gọ́ọ̀mẹ̀ntì ẹ fi ń build visa ni kò sí visa embassy tẹ́ máa lọ wọ́n á béèrè tax certificate yín alẹ́ ẹ̀gọ́ olè ṣe pé ẹ̀ ń ṣe ra yín èló ni tax tẹ́ fẹ́ san àṣẹ ọjà kékeré tẹ̀ ń ta ẹ kàn ń gbọ́ tax ni ẹ̀ mọ̀ ó lè jẹ́ pé ní ọdún bóyá ẹ̀ ní san ju 100,000 lọ 200,000 meanwhile wọ́n máa béèrè tax yín ní embassy kẹ́gbọ́n yín kó ní resident permit kó ní ilé tó pọ̀ wọ́n á béèrè dọ́kúmẹ́ǹtì ti yín náà. orí ẹ̀ ò dá lọ́ládé nígbà tí nàìjíríà ní pé táàkì gbogbo yín kẹ́ yín sẹ́nu ẹ̀dẹ̀ fẹ́ wá lu òyìnbó kò dẹ̀ sí bó ṣe lè ṣe fake wọ́n ti ní machine tó máa detect ẹ̀ pẹ́ láyé ìgbà kan lèèyàn máa ń lójú olójú travel. mo tẹ̀ rí news kan tó yẹ kí n gbé wọ́n mú ẹnìkan ní Dublin lẹ́nu ọjọ́ mẹ́ta ojú olójú ló fi travel ẹ̀ pẹ́ ayé ìgbà kan yẹn máa ń jẹ lọ machine ti ń detect gbogbo ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá fẹ́ gba passport ní ìṣẹ́ máa tẹ̀ka ìka yẹn ó ti tú àṣírí yín gan lọ́pọ̀lọpọ̀ ìka ò dẹ̀ papọ̀ all over bí nǹkan méjì ní ara ni ò papọ̀ tó fi lè múyàn etí ò papọ̀ ìka wa ò papọ̀. Yétúndé ṣé orí ẹ ò pè ní ṣé wọ́n rẹ aláyànlé ni ẹ ni attention seeker ni ẹ ni mi ò ṣe give away lé nítorí pé mo ní ẹni tó bá kọ́mẹ́ǹtì ní ìsìnwọ́n náà o ti fẹ́ ṣí ṣọ́ọ̀bù síbi kí ni ìtumọ̀ wípé mọ́mí and painters mo bí ẹ lè rè pé ṣé òun san táàsì ìwọ kọ́ ló fẹ́ kéwé mo ní nǹkan eléwé tax kò sí ni ẹgbọ́n nìsín ìgbà tí mo search tí mo fi bá lọ́ọ̀yà yẹn chat mo sọ fún wípé mo fẹ́ mú yàn kan wá nítọ́kọ mi dẹ̀ mo wá ni pé kí n mú ọmọ cousin mi kan wá a máa ṣiṣẹ́ ní àbáyé máa tọ́jú ilé I have a landed property orí ẹ̀ ti dàrú tó bá ní landed property ṣó ń fún yẹn ní visa mo ń sọ fún yín àníwèrè ni yín ẹ farabalẹ̀ kẹ́ máa kọ́lé tó o bá ní tax o lè rí visa gbà tó má dẹ̀ ṣe fake machine máa di tó má ti gbé sí machine ọmọ gbọ́ pààrà ayé ìgbà kan nìyẹn technology ti wà bí gọ́ọ̀mẹ̀ntì bá ní kẹ́ máa san tax kò tẹ́ yẹ kó máa lé yín kiri kò yẹ kí gọ́ọ̀mẹ̀ntì lé yín kiri tax wà very very important tó bá fẹ́ travel abroad bẹ́ẹ̀ mi bá ṣe ń sẹ́ndì tèmi wọ́n á béèrè tiẹ̀ then nípa back statement tó ń sọ pé wọ́n máa bá yín ṣe back manager kan wọ́n máa ń mọ̀ ẹ máa rò pé kéèyàn ní 10 million nínú back statement tó máa fi gba visa bàbá irọ́ ni ó lè ní 1 million kó rí visa gbà ó lè ní 500,000 kó rí visa gbà wọ́n tó bá ti ra tíkẹ́ẹ̀tì because gbogbo yín you don't know how to run an account daily ọjà tẹ́ ń ta ó yẹ kí n máa kó lọ sí báǹkì ni kẹ́ ẹ lọ gbà níjọ́ kejì ẹ gbọ́dọ̀ máa run account it's not the balance pé kọ́ bá yín gbé 20 million bẹ́ẹ̀ no ṣe ti rí gbogbo ìlú ni òun mú tọ́kì wọn fún Nàìjíríà visa mọ́ ò bá fẹ́ ra jà millions ní Nàìjíríà ẹni tọ́kì wọ́n á ní pé kó lọ through agent. ṣòwò kìíní yẹn mo ṣe máa block ẹ last ó ní I can take care of you ma ní agbára Ọlọ́run wọn máa gbé dìgbàdìgbà ó ní tó mi lọ́jọ́ orí tó fi mọ tán fi gbé sórí wíṣà ó mọ̀ ìyàgbẹ́ kiri ni Ṣówálé don't let me block you you are becoming a nuisance on my page you are becoming a nuisance on my page what do you mean o ti ń kọ kókó látẹ̀kan you have a tax you have a landed kìíní kan I will take care of you wọ́n á take care of you wọ́n máa gbé ẹ lọ léèwẹ̀ lọ́wẹ̀ bó ṣe jẹ́ ọmọdé àbágbà lágbára ìdùnnú ó mọ bìnrin ni ó mọ ìyàgbẹ́ rìn ìgbẹ́ ọ̀rìn ó pọ̀ ó súnké ẹsẹ̀ àdàbí taká owó àdàbí taká olórí burúkú take care of me at 65 bàbá 85 gan wọn tí take care of them olè á máa fọgbọ́n gbọ́n kó á máa ṣépè kó mọ̀ wọ́n fún mi kó lóhùn kúrúsì you have a business card alo máa tell us get ẹ̀ wò bí fake account ni kí tètè ṣe sí blocking mo ní mi ò fẹ́ ní kọ́mẹ́ǹtì ẹ̀ mò ń ṣe eré ni màá block ẹ o mi ìbáyàn ṣe eré o ọ̀rọ̀ ẹnu mi ò dá mi ìbáyàn ṣe eré o kí n search account ẹ̀
Show Wale kìíní kan. Mi ò bá yàn ṣe tó bá ti jẹ́ track account, you are gone. Show Wale. Mo ní ẹ má bá mi ṣeré mọ́. Orí lórí ibú nìyí ni. Ṣé mo sọ wípé òun mo ní kẹ́ má bá mi ṣeré ni? Ọlágbé. Lákọ̀lákọ̀ tó ń kọ́mẹ́ǹtì yẹn ti ń ní mi lára. Ṣé o ti delete ara ẹ ni? Not found. Ṣé o ti delete ara ẹ? O ti sáré delete ara ẹ. Ìlérí ibú olùsì. O ti sáré delete ara ẹ. Ṣé pé ta ni? Kí ló torúkọ ẹ ò jáde? Kí ló torúkọ ẹ ò jáde? Oníwọ̀n ní gbé ẹ dìgbàdìgbà. Wọ́n ṣe ní gbé ẹ dìgbàdìgbà. I can come down and take care of you. Kí ni ìtumọ̀ yẹn? Ṣé mo ní stroke ni? Attention seeker ni ẹ́. Attention seeker ni ẹ́. Kó ṣì lọ kó lórí page mi. Ó lò ṣì. Ọmọ bàbá tiro. Àtiro, tiro, tiro. Tiro, 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 tiro. Súlé àbí kí ni wọ́n jẹ́ kó fọ́ ní always happy báwo? Dídìrín ẹni ní odò tó ń jẹ ṣúgà ìyẹn ní pé òun mọ̀ gbé mi kiri wá ní wá rẹ ó ti sá lọ ní wèrè ní étà ní ètò má ti ṣẹ́rí tẹ́ bá ti rí tó ti ń kọ́mẹ́ǹtì mama I'm just playing with you irọ́ o èmi náà fi play with ẹ wọ́n gbé dìgbàdìgbà wọ́n gbé jù sórí wíṣà àjọ ń play àjọ ń cruise ni èmi àti ẹjọ́ ń cruise ní ọmọ ọlọ́mọ àjọ ń cruise ni o fílẹ̀ bẹ́ẹ̀ àjọ ń cruise ni o bó bá jọmọ kékeré wọn mọ̀ fi ọyọ́ìsì gbé ọ dìgbàdìgbà ó lò sí you are just cruising ẹni ò fún mo wọ̀n lépè tán. kéde ẹ fi ń sọ pé bọ̀bọ̀ ikú kí lè fi sọ pé ó kú ẹnìkan ló máa bú báyẹn tí ó sọ pé ó ti kú o ṣé ìtàn bá kọ anything sí pé èèyàn kan kú ebi gan máa ń kọ pé mo ti kú èmi gúngùn ni nílẹ̀ Yorùbá Don Richard èmi gúngùn ni èmi gúngùn ni kò sí nǹkan kan tó èmi gúngùn ni. Welcome ya alala. So bí mo ṣe ń sọ lọ yẹ so you won't have stroke and I will not have stroke in Jesus name. Kò mátà gẹ́n ní mo ti dàgbà ọmọ ògbè mi wò ní rọ́mọ gbé àjọ ní ni ṣó wálé yẹn ó ṣe ń kọ́mẹ́ǹtì náà ó lórúkọ ẹ láàrí orúkọ ẹ nothing found là ń rí ṣó wálé Ọlábísí mo mọ spelling náà ṣe bó ò ní bí mo ṣe ń ṣe nothing found ní ṣó. Wá ní pé you won't have stroke and I will not have stroke matter. Wo tí dàgbà tó mi àjọ ní ni join together ni wá àjọ ní ni bí mo ní stroke lé ní àwọn ọmọ mi ò gbé mi ò ní rẹ ní gbé ọ olùsí yín ó yẹ kéèyàn mọ̀ dé pé yín padà ó wá yí ní ìsìnkú in Jesus name kí ló kọ́kọ́ sọ pé tẹ̀ bá ti ṣe kíní kò mọ̀ gbé mi kiri ọmọ òfò jẹ́ kí n ṣe àkáǹtì kan kó mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe kíní òun ń ṣe dáadáa ó ń ṣí lára mi ṣe bí anamáyọ wà ní kí ló tí àkáǹtì kò wà sàṣẹ́bù ẹ gbà mí o abuké ti débi jẹ́ kí n ní stroke I've been your fan for more than 8 years check it I just kó ṣì lọ who your fan help gift wo ló ti fún mi rí kó ṣì lọ oní stroke incoming stroke mo ṣì èmi mo yá dá padà ó wá ń ṣe in Jesus name bí ibo yẹ kó rí pé o níṣẹ́ o ti divert attention wa ní ìsìn lórí nothing found ó yẹ ń block ẹ ní òkú ni ẹ òkú even kan account ẹ wà private ó yẹ kó gbé jáde sórí òkú ni ẹ ó pa láṣẹ padà lọ báyà mi nínú kòtò ṣó Wálé Ọlábísí
òkú àtàlàyé ò gbọ́dọ̀ ṣe papọ̀. Padà sínú ìsà òkú. Ìyá mi ti fẹ́ jẹun ọ̀sán lọ sí ń jẹ fún. Ètò wa nájà lórí péjì mi ti tó Wálé Ọlábísí o tátí wèrè ní tèkúté ilé àsùnmọ́ paradà ní ti gé àjà. Padà lọ sí sàárè. Padà lòṣì ó ti dàvátì wà gàrí. Wọ́n lọ wọ ìmọ̀ gé àgìgàrí. Incoming stroke ni. Ó ní you reject it in Jesus mi kò ní dá fún yàrá yẹ̀wò ṣe reject ẹ̀. Kò ní yẹ. Lẹ́yìn tó sọ pé ó mọ̀ gbé mi kiri. Alájọ lọ ní incoming. Bí i 65 bí n bá kú lé ní ọ̀pọ̀ ọmọ àtọmọ ọmọ ló gbẹ̀yìn ìyàwó àtàwọn olólùfẹ́. Àmọ́ pé ó ní ní stroke yẹn kò sẹ́ni tó lè bá mi sọ. Ó ní o. Tó bá ní èmi náà wà máa gbé ẹ kiri. Gẹ́gẹ́ tó lo ṣe pé fóònù mi mo tó fẹ́ lò tí n bá ti rókò ẹ̀ ó jẹ́ pé èdè tó ṣe ti tó. A jẹ́ pé òkú ni ẹ fọ̀ rí Ọlábísí. Ọlábísí. Ó dà pé éta ni ó block mi. Ní tí mo fóònù tí mo fi máa ń wo éta ni. Bí a mo comment ó block mi ìwọ gangan ni. Àti gbé màmá lérè. Éta ni ẹ o. Torí ìgbà míì tí bá comment with my fake profile. Comment mi ò dá. Ẹni yẹn ti block mi. Àti gbé màmá sórí wheelchair. Àti gbé wèrè. Freedom fighter mo fi wẹ̀ ní ìsinmi orí ẹ̀. Rọra trade éta burúkú ni ẹ. Tí o fi block mi lórí fake profile tí mo fi máa ń wo éta. Mo ti make comment kan tó ti block mi ni. Ìdí mo kàn like lára ẹni pé o dúdú. Torí mo máa ń like èèyàn dúdú kó má bleach. Àmọ́ dúdú yìí ó rí pé mi àti ẹ jọra. Aláwọn jọ gbé wa lórí ìwé iṣẹ́ àdé. Àjọ ń lọ ni. Bí bá kúlé ní òun tẹ̀lé mi. Ìkan ò ní ṣe yín láṣẹ Àdùmarè. Gbàdúrà fún yẹ Adélékúnlé Dọ́kọ́lápọ̀. Nǹkan kan ò ní ṣe mí bí ibo. Nígbà tẹ́yẹ̀ lóhun mọ̀ gbé mi kiri pé òun fẹ́ máa gbé mi kiri lórí ìwé iṣẹ́ àpé mọ̀ tọ́jú yín. Ṣé rí ẹ̀rí kó jọ mí ó lọ́yàn. Ó lò sí ó náà reject. Kí ló rò tó fi sọ pé ó mọ̀ rù mí kiri lórí ìwé iṣẹ́? Ìpè ó fẹ́ wá sí Dublin láti máa gbé mi kiri. Ó jọ mí o. Tí máa ní stroke lé níwọ náà ò ní. Jẹ́ ń fẹ́ ẹlẹ́dàá rẹ parí mi. Ẹlẹ́dàá mi o. Ìṣó Wálé Ọlábísí. Tó dópò sọ wípé òun lòun mọ̀ gbé mi kiri tí n bá ti wà lórí ìwé iṣẹ́. Ẹlẹ́dàá mi ti connect wa papọ̀ tí n bá kú lé ní àjọ ń lọ ni o. Bí máa ní stroke ìṣọwọ́lé àjọ ń lọ ni. Ṣé mo ti fẹ́ ẹlẹ́dàá rẹ rárí? I'm one of your good fan. Kò má tà. Ó lọ sí. Kí ló rò pẹ̀lú kọ́mẹ́ǹtì tó kọ tẹ́lẹ̀? Ṣé o mọ̀ pé good fan ni wá tó sọ pé ìwí kò mọ̀ rù mí kiri? Tí ọba bá kú abọ́ba kú máa ń tẹ̀lé. Tí ọba bá kú abọ́ba kú máa ń tẹ̀lé ni wọ́n máa ń ṣe wọ́n papọ̀ ni. Ṣó Wálé ó ti lóun mọ̀ rù mí lórí ìwé iṣẹ́ à. Àjọ máa lọ ni o. Ní tó bá fẹ́ ṣe mí kó mọ̀ ṣe ọ́. Abẹ́lé ìṣù.